Àwọn jàǹdùkú ya wọlé iṣẹ́ rédíò Harmony nílọrin, wọ́n jí ọ̀pọ̀ dúkìá kó. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́rìn láti mọ àwọn oníṣẹ́ ibi tó lọ ṣàkọlù sí iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ ìyẹn Harmony FM tó wà lágbègbè Ìdọ̀fìà níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara, tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ tí wọ́n tún jí àwọn kan kó lọ. Aláròyé gbọ́ pé àwọn jàǹdùkú mẹ́rin tí wọ́n dì hámọ́ra pẹ̀lú ohun ìjà olóró ni wọ́n ya wọ iléeṣẹ́ rédíò náà ní nǹkan bíi aago 4 ìdájí ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Làwọn jàǹdùkú yìí tí wọ́n gun alùpùpù ya wọ iléeṣẹ́ rédíò ọ̀hún, wọ́n gbá ọdẹ tó ń ṣọ́ ibẹ̀ mú, wọ́n sì dè é mọ́lẹ̀ bí ẹran títí tí wọ́n fi parí gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe. Lẹ́yìn tí wọ́n jí dúkìá tán ni wọ́n tún mú fóònù ọdẹ yìí lọ. Igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò yìí, Hajiya Binta Abubakar, sọ fáwọn oníròyìn pé ọ̀kẹ́ àìmọye dúkìá bíi kébù ni wọ́n jí kó lọ níléeṣẹ́ rédíò náà. Ó bẹnu àtẹ́lu àkọlù ọ̀hún, ó sì rọ ìjọba àpapọ̀ kí wọ́n pèsè ètò ààbò tó péye sáwọn iléeṣẹ́ rédíò láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan nítorí pé ìdúnkookò mọ́ àwọn iléeṣẹ́ rédíò ti ń di lemọ́lemọ́. Ó ní irú ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láwọn iléeṣẹ́ rédíò Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi, Láfíà nípínlẹ̀ Nasarawa tí wọ́n sì bà ọ̀pọ̀ dúkìá jẹ́ níbẹ̀. Ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó ní ìdí tíjọba fi gbọ́dọ̀ pèsè ètò ààbò fáwọn iléeṣẹ́ yìí ni pé ẹ̀yìn ìlú ni iléeṣẹ́ àwọn wà tó sì jẹ́ pé igbó ló yí iléeṣẹ́ náà ká. Ó sọ pé àwọn agbófinró ti bẹ̀rẹ̀ sí tọpinpin lórí ìṣẹ̀lẹ̀ yìí lójúnà àti mú àwọn jàǹdùkú tí wọ́n lọ́wọ́ nínú àkọlù náà kí wọ́n lè fi mú wọn kàtà òfin. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.